Yọ̀, ẹ̀yin tèmi alálùbáríkà, ẹ̀yin tèmi ọlọ́pẹ́ ṣàlàáfíà lẹ wà. Gẹ́gẹ́ bí èmi ọ̀pọ̀n báyìí tó ṣe wà lénìí, ìgbádùn la wà. Ìgbádùn kẹlẹlẹ. Báwo la ṣe wá fẹ́ ṣe ìgbádùn lénìí? A fẹ́ ṣe ìgbádùn pẹ̀lú ọmọ aláìgbọràn kan, pẹ̀lú ọmọ kan tó lẹ́kọ̀ọ́, tó dìídì tó túra rẹ̀ sí òhò fún wa. Òun la fẹ́ fi ṣe ìgbádùn ara wa. Òun la fẹ́ fi ṣe lesson lénìí. Ìwọ tó bá mọ̀ pé ó ya wèrè, tó ń lọ ṣerú ẹ̀, táwa yìí bá ríru fídíò bẹ́ẹ̀ yẹn, a wà fi ẹ́ ṣe fídíò, a wà analyze ẹ̀. Ṣé ẹ ní ẹ̀gbọ́n ni? You understand? Ẹ ní ẹ̀gbọ́n, àbí? So lórí tèmi, ọmọ tẹ́ ẹ̀ ń wo fídíò yìí, ọmọ onílé ọlọ́nà ni o. Ọmọ onílé ọlọ́nà, ó decide láti ṣe dare game. Lórí kíni? Lórí owó píníṣín. Ó tú rẹ̀ sí òhò. Ó lọ store kan, popular store. Ó dẹ̀ wọ singlet lásán, láì wọ pant, láì wọ bẹ̀rẹ̀zíà. Ó dẹ̀ ka gbogbo ẹ̀ sókè níwájú kámẹ́rà. Nígbà tó ṣe tán, ó ní I'm sorry because ó mọ̀ pé nǹkan tó ń ṣe ó wrong. Báwo ni ọmọ tó ní ọpọlọ ṣe lè ṣerú eléyìí? Báwo lọmọ tí wọ́n kọ́ ṣe lè ṣerú eléyìí? Báwo lọmọ onílé ọlọ́nà ṣe lè ṣerú eléyìí? Mo tiẹ̀ kúkú gbọ́ wọ́n ní àbúrò actress kan ni. Ẹ̀yin ò wá lè ṣe dare game tó wà intelligent. Ẹ ò lè ṣe dare game tó wà brainstorming, tó jẹ́ pé tí ọmọ rẹ bá rí lọ́jọ́ ọ̀la, ọmọ rẹ yẹn máa ní yes, my mommy tried. Èmi ò ní delete irú fídíò báyìí o. Nítorí pé kíni? A lè sọ. Ó lè jẹ́ pé èèyàn tó súnmọ́ mi lè fẹ́ marry kó lọ múrù ìwọ tó ti tú òhò ara rẹ̀ síta, kó lọ mú wá. Ẹ̀yin kan sọ pé Àjíà kí ló kan, kí ló tí ìwọ tó bá sọ bẹ́ẹ̀, a jẹ́ pé ìwọ gangan ọmọ rẹ ni. Àjíà ẹ já sí, Ọlọ́run má jẹ́ n já sí nonsense. Àjíà ẹ wà adventurous, Ọlọ́run má jẹ́ n ṣe adventurous wèrè. Is this what you call adventure? Adventures. This is what you call adventures. Tó ṣí ọmọ ṣí ìdí gbogbo ẹ̀. Mo ṣe fídíò níjọ́ wo, mo ní ẹ wá wo ayé ìdí àtọmú ń tà. Ìyẹn by the way ni, tí bó ṣe lady yẹn sì wọ aṣọ náà. Fídíò yẹn tí mo ṣe, mo fi correct àwọn ìyàwó ilé tí wọ́n máa ń kọ̀ fọ́kọ wọn ni. Tí ọkọ wọn sọ pé ó yá, tí wọ́n tó dàbí ẹni pé is a big task. Tí wọ́n wò bí ẹni pé ìbálòpọ̀ láàrin lọ́kọláya sadness ni. Tí wọ́n máa mú different excuses wá. Òun ni mo fi sọ yẹn. Pé tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ yẹn fọ́kọ yín, tẹ́ ẹ̀ hàn náà ọkọ yín. You understand? Ọkọ yín bá lọ síta, àwọn obìnrin wà ń tà. Ẹ wo irú àwọn obìnrin tí wọ́n avoid onírú fídíò tí mo ṣe last yẹn. Ẹ lọ wo tẹ́ ẹ bá ti wò. Eléyìí ẹ bá ń gbọ́ automatic ìdí, òbò ló gbé síta yìí. Ó sì gbé ọmú síta. Irú ọmú wo ló wá gbé síta? Ọmọ kékeré ni tí ọmú tó ti jànmọ́ láyà tó dàbí ọmú èèyàn tó ti bímọ méjì mẹ́ta. Irú ọmú tó gbé síta ni. You understand? Ẹ mọ̀ pé oríṣiríṣi lọmú. Àwọn ọmú, ẹ ra àwọn ọmọ mi, ọmú wọn bí orange ni. Ẹ rí àwọn ọmọ mi, ọmú ó dàbí pọ̀pọ́. Ẹ rí ọmú mi ó dàbí àgbálùmọ̀. Ẹ rí ọmú mi ó máa dàbí iṣu. Ẹ rí ọmú mi ó máa dàbí mango. Ẹ rí ọmú mi bẹ́ẹ̀ ó máa dàbí slippers. Ọmú eléyìí ó dàbí ẹni tó ti bímọ mẹ́ta ni. Do you understand? Ìwọ ló gbéra rẹ síta tá fi analyze ẹ. So definition, ẹ̀yin kan ẹ mọ́ confuse pé ọmú obìnrin pé so ó equal. Yes, ọmú obìnrin ò equal. Ọmú obìnrin ò equal. Bí tí kórópọ̀n kò ṣe, bí ẹpọ̀n náà ṣe equal tí kan mọ́ jù kan lọ. Bẹ́ẹ̀ náà ni ọyàn obìnrin náà, ìkan jù kan lọ. So nínú ẹ̀ tẹ́ bá ń wá good example ọmú kan tó jù kan lọ, ẹ lọ wo fídíò lady yìí. Ẹ rí pé ọmú kan tóbi ju ìkan lọ. Ẹ rí ń bẹ̀. You understand? Ọmú wá ṣe pàkà, ìpàkà, ìfàlà. Ọmú nìyẹn. Ẹ̀yin kan ẹ mọ bí tí wọ́n place nipple sí. Ẹ lọ wo bí tí wọ́n, ẹ lọ wo nipples. Àwọn nipple mi òkè ló máa dó sí báyìí, láàrin òkè báyìí. Ẹ dẹ̀ rí nipple mi, ẹ rí pé ó ti dẹnu kọlẹ̀. Irú nipple ọmọ yìí ń sìn yìí, ẹ rí pé ó ti wálẹ̀. Kò tí ì bímọ rí, ṣùgbọ́n shape ọyàn titi ẹ nìyẹn. You understand? Èmi ò fi bú o. Ìwà tó ṣe yẹn lèmi ń bú nsìn. Ìwà yẹn ni mò ń bú because a rí àwọn kan náà tó ti ya wèrè tí wọ́n fẹ́ jáde bí ilé náà. Ẹ̀yin ẹ jáde, àwa dẹ̀ wá fi yín ṣe lesson. Àwa analyze yín. Ṣé ẹ lẹ́ẹ̀gbọ́n ni? Òbí ti kọ yín, ẹ kọ̀ ẹ̀gbọ́n. Ẹ lọ sí ìlú òyìnbó nítorí pé kò sóbì ń bẹ̀. Ẹ ń ṣe rádaràda. Òbí yín gan tẹ̀lé wà ń bẹ̀. Bóyá ó busy. My mommy I'm matured, leave me I'm matured. Because nítorí pé o feel pé wọ́n mature. Sí nǹkan tó yẹ kó mọ̀ ṣe lórí maturity lélẹ̀. Mo wish pé fídíò yìí get to that girl. Nítorí pé mommy leave me. Ẹ má dá ọmọ yẹn lóhùn. Mommy leave me, daddy leave me I'm matured. I can handle myself. Irọ́ ni o. Irọ́ ni o. Irọ́ ni o. Irọ́ ni o. Ẹ má jẹ́ káwọn ọmọ yìí bọ ẹ̀yin ọjọ́ ọ̀la wọn jẹ́. Tí wọ́n bá ba ọjọ́ ọ̀la wọn jẹ́, ẹ̀yin ìyá ló máa dùn jù. Ẹ̀yin bàbá ló máa dùn jù. Ẹ má jẹ́ kí wọ́n bẹ ẹ̀yin jẹ́. Ọmọ tó ti ń ṣe báyìí lójú ẹ̀mí rẹ̀, kí ló fẹ́ ṣe lẹ́yìn rẹ̀? So stand up, ẹ dìde fún àwọn ọmọ yìí. Don't always take their words
ẹ dìde, wọ́n sì need assistance. Okay, ẹ̀yin tèmi going further, níbi abẹ́ rẹ̀ ó shave ẹ̀, àwọn ọkùnrin mi ò like kán máa shave òbò, òun shave òbò títí ẹ̀, ó shave ẹ̀, you understand, ó clean ẹ̀ dáadáa, mo rò pé ó prepare fún journey yìí, ó prepare fún journey yìí. Ẹ̀yin kan a ṣe fídíò ńjọ́ wo, ẹni ẹ̀yin bo ní ẹ̀yin ò mọ̀, mo ti ṣe fídíò yẹn, mo ní bo lójú òbò wà, ẹ̀yin kan sọ pé ẹ̀yin ò mọ̀. Well, a really rí ojú òbò eléyìí, but a rí nǹkan tó ń pè ní Mount Venus yẹn lókè, òkè báyìí ló máa ń wà, ẹ rí Mount Venus, you understand, ẹ sì rí shape ẹ̀ báyìí, shape ojú òbò rẹ̀ ẹ rí báyìí, ẹ rí shape ojú òbò rẹ̀. Bákan náà, ọmọ kékeré onídìí gbàǹgbà, ọmọ kékeré onídìí pàǹpà, ẹ rí gbogbo ẹ̀ tó ṣe pàǹpàlà, ẹ rí. So ẹ ní orí ọ̀fẹ́ nítorí YouTube ò lè gbà wá láyè, YouTube ò fẹ́ òṣì. Ẹ lọ wò lórí Telegram. Èmi ò ní delete fídíò yẹn torí feature. Àìbá mọ̀ olólùfẹ́ mi kan, àwọn ọmọ olólùfẹ́ mi kan, àwọn ọmọ tèmi náà, àwọn ọmọ fans mi, wọ́n lè fẹ́ marry. A tètè identify pé ọmọ tó ṣìdí kalẹ̀ lélẹ́yìí náà, ọmọ tó ṣí òbó lẹ́lẹ̀ lélẹ̀. Ẹ̀yin tèmi, there's something tẹ́ miss. Àwọn ọkùnrin tó ń lò yàn kò dìgbà tí ẹ bá lọ bá wọn sùn kí wọ́n tó lò yín. Most often àgbà tẹ́ bá lọ bá wọn sùn ní o, wọ́n tó máa ń lò yàn ní most àwọn ọkùnrin tó ń lò yàn, ọkùnrin tó bá fẹ́ lò yàn. But ibi tí innovation ti bá iṣẹ́ yìí dé, iṣẹ́ rituals yìí, ibi tí innovation ti bá dé, tí ọkùnrin bá rí nakedness ẹ full, ó ti mọ irú èèyàn tó ń fẹ́, irú nǹkan tó fẹ́ ṣe lára ẹ̀. Yes, this is a spiritual thing tí mò ń sọ, because ẹ̀yin ká sọ ẹ̀fẹ́ gbọ́. Tí ọkùnrin àwọn tó ń lò yẹn tó bá rí obìnrin tó ń rí nakedness báyìí, bí gẹ́gẹ́ ṣe show nakedness ẹ̀ báyìí, wọ́n ti mọ nǹkan táwọn fẹ́ lò lára rẹ̀, wọ́n ti mọ̀ bóyá irú èyí tí àwọn fẹ́ lò ní. And ó dẹ̀ easy fún ìwọ tó jẹ́ pé o ní spiritual backing tó lè túra rẹ sí ó easy láti wọlé wá báyìí látòjú oorun. Ó easy dáadáa láti ṣe nǹkan tí wọ́n ṣe lára rẹ látòjú oorun, because already ìwọ orú èèyàn báyìí wọ́n mọ̀ pé you are opened, you are naked. Because Ọlọ́run ò fẹ́ irú ìwà báyìí. Ká sọ wípé Ọlọ́run gan fẹ́ guide ẹ, there are some angels guiding you. Ó ti dà wọ́n nù, ó ti lose the angels yẹn, ó ti fi wọ́n kalẹ̀ lẹ̀, ìwọ tó lọ expose ara ẹ naked. Irú angel wo ló fẹ́ guide ẹ unless tó bá turn padà sọ́dọ̀. So irú èèyàn báyìí ó naked láti fún anybody láti strike ẹ. Ó naked physically, ó tún wá naked spiritually, ó tún wá naked ní soul. So ó easy fún àwọn tó bá fẹ́ ṣiṣẹ́ ibi láti wọlé sí lára. Kò dìgbà tán bá lọ bá physically, wọ́n á lọ bá látòjú oorun ni. Do you understand? If you know, you know. If you don't know, you don't know. So títí ẹ̀ la wá fi ṣe topic lénìí. So yé ẹ báyìí. Like seriously, mo fẹ́ lò ó ní ká fi jẹ̀gbáládùn. But kí ni topic ìgbáládùn yẹn mo wá wò pé kò make sense. Kí ikú fẹ́ kan tán ẹ̀ sí ká ṣe teaching. Ọlọ́run bá mi dúpẹ́ fún àfáà mi kan lórí app yìí náà ni. You understand? Wọ́n sọ this type of wáàzí. Wọ́n ní àwọn pólísì mú ọmọ yàwúyàwó kan. Ó wá bẹ àwọn pólísì wá ní ẹjọ́, tẹ́ ẹ̀ bá jẹ́ kó mọ rí obìnrin lálálẹ́, òun máa kú mọ́ wọn lọ́wọ́. Yes, mo fetí mi gbọ́ wáàzí arákùnrin àfáà yìí. Kọ́lọ́run bá wa dúpẹ́ fún wọn. Torí ó yẹ ká sọ mọ́ ọ̀rọ̀ lórí obìnrin aláìlójú tí ọmọ òbí kọ́ tí ò gbẹ́kọ̀ yìí, àbí òbí rẹ̀ gan ló fi ọ̀nà burúkú yẹn hàn. Àbí òbí ẹ̀ ló fi ọ̀nà burúkú yẹn hàn. Irú ọmọ báyìí ò lè dàgbà pẹ̀lú ìyá àti bàbá kó wùwà báyìí. Bàbá yẹn ò ní gbà. You understand? Okay, bàbá yẹn nínú wáàzí àfáà mi yẹn, wọ́n ní àwọn ọlọ́pàá wá bẹ̀rẹ̀ sí ní mú obìnrin wá fún. Wọ́n mú alákọ̀ọ́kọ́ wá, ó ní wọ́n ti lò ó. Wọ́n mú ẹlẹ́ẹ̀kejì wá, ó ní wọ́n ti lò ó. Wọ́n tó mú ẹlẹ́ẹ̀kẹta wá, ẹ̀yin tèmi, bàbá yẹn ti kú. Ṣé ẹ̀yin rò pé physically wọ́n lu àwọn ẹlòmíì ni? Wọ́n lu àwọn ẹlòmíì through this medium, because wọ́n ti mọ̀ pé ìwọ o naked. Mo fẹ́ kí àwọn ọmọ alálùbáríkà kí wọ́n gbọ́rọ̀ yìí, ẹ̀yin òbí. Ẹ jẹ́ kí àwọn ọmọ yìí gbọ́rọ̀ yìí, kí wọ́n má ṣerú wà báyìí. Society ń decay, ó ti decay tán. Eléyìí lọ́la báyìí, ó máa ní òun mọ̀mọ́ èèyàn kan ni, ó máa ní òun ìyàwó èèyàn kan ni. Wọ́n ti gbàgbé pé bẹ́ẹ̀ni ṣe rí ọ̀la ò ní rí bẹ́ẹ̀. Wọ́n ti gbàgbé pé nǹkan tá a bá ṣe lénìí ìtàn ló máa di lọ́la. There are some past tí kò kí ń erase. Ẹ mọ̀ tàn án, past kan wà tí ò kí ń erase. Ẹ̀yin ọmọ kéékèèké, ẹgbọ́n, ẹ be wise. Àwọn òyìnbó gan ò ya wèrè báyìí. Wọ́n ò ya wèrè báyìí. If you want to do dear game, ẹ lọ ṣe dear game tó ní intelligence, tó wà brainstorming. Kì í ṣe dear game aṣẹ́wó, kì í ṣe dear game onínàbì, kì í ṣe dear game rádaràda. Tẹ́ bá ní àjíà ẹ̀ já sí, ọlọ́mọdé ń já sí rubbish. Ẹ wà adventures, ọlọ́mọdé wà adventures ṣòṣì. Àtèmi àti fáǹsì mi àtàwọn ọmọ yín pátápátá. This is on point by 2. Always using my words for this. Ẹ̀yin tèmi, ẹ lọ sórí Telegram.
ẹ lọ sórí Telegram mi, ẹ máa rí wò. Ẹ lọ orí Telegram mi, ẹ máa rí wò. Full video, ẹ máa rí wò. Màá fi kalẹ̀ síbẹ̀ fún sometimes. For some time, màá fi kalẹ̀ kí n tó yọ. Bye for now.